ó mà ṣe o gbajúgbajà òǹṣeré sinimá tíátà Rasak Ọláyíwọlá tí gbogbo èèyàn mọ̀ sí Ojopagogo ó pàdánù ìyàwó ẹ̀. Fẹ́mi Adébáyọ̀ náà ti fèsì sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ìyẹn Iyán Aládùkẹ́ àti Fúnkẹ́ Akíndélé tí wọ́n ní Iyán Aládùkẹ́ lọ ká Fúnkẹ́ Akíndélé mọ́ ìlú Ọ̀yọ́ níbi tí òun àti Fẹ́mi Adébáyọ̀ tó ti ń ṣiṣẹ́ tó sì lu Fúnkẹ́ Akíndélé lálùbọ́mi. Kí ló tún ṣẹlẹ̀ níbi tí Fúnkẹ́ Akíndélé ti ń ya fíìmù tuntun tó pè ní Ayétòrò apá kejì? Ṣẹ́yìn náà ti gbọ́ àwọn ìròyìn kàyéfì, ìròyìn àgbàyanu, àgbọ́lamilójú gbére tó ṣẹlẹ̀ lágbo Nollywood lẹ̀ wa. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sáwọn gbajúgbajà òǹṣeré tíátà bíi Fẹ́mi Adébáyọ̀, Ojopagogo àti Fúnkẹ́ Akíndélé. Gbajúgbajà òǹṣeré tíátà wa tó kúndùn kó máa ṣe bí arúgbó nínú ọ̀pọ̀lọpọ̀ eré sinimá àti àgbéléwò ìyẹn Rasak Ọláyíwọlá tí gbogbo èèyàn mọ̀ sí Ojopagogo ni o. Bó ṣe ń ṣèrántí ìyàwó ẹ̀ ìyẹn ìyàwó àkọ́fẹ́ lẹ́yìn ọdún 25 gbáko tí òǹṣeré náà ti fi ayé sílẹ̀. Ojopagogo ló ń ṣe ìrántí ìyàwó àkọ́fẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aya tòótọ́. Ó ní akíkanjú obìnrin olórí pípé aya lọ́ọ̀dẹ ọkọ tóun náà sì tún jẹ́ òǹṣeré sinimá. Orúkọ rẹ̀ ló pè ní Fúnmiláyọ̀ Àkànkẹ́ Ọláyíwọlá. Ojopagogo ló ń sọ wípé Fúnmiláyọ̀ Àkànkẹ́ tòun ó jẹ́ akọrin, akéwì, oníjójíjó àti ògbóǹtagí òǹṣeré tíátà nígbà ayé ẹ̀. Ó ní ẹ wò ó, ṣé kí n má tàn yín, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ wípé Fúnmiláyọ̀ Àkànkẹ́ ó kópa ribiribi ní ìgbésí ayé òun Ojopagogo. Nígbà tí Ojopagogo fi sórí ẹ̀rọ Instagram ayélujára rẹ̀ láti ṣe ìrántí aya rẹ̀ tó dolóògbé, ó ní ìyàwó òun yìí gangan làbá máa pè ní lẹ́yìn ọkọ tó ṣoríire obìnrin gidigidi ló ń bẹ lẹ́yìn rẹ̀. Ó tún wá ní ọ̀pọ̀lọpọ̀ ni ó ń béèrè wípé ta ni arábìnrin yìí gan nígbà tóun fi àwòrán rẹ̀ hàn lórí ẹ̀rọ Instagram òun. Ojopagogo ní àwọn ẹbí òun nìkan tí wọ́n ti wà pẹ̀lú òun tipẹ́tipẹ́, àwọn ará, àwọn ọ̀rẹ́ àti àwọn fáǹsì òun tipẹ́ntipẹ́ nìkan ni ó dá arábìnrin yìí mọ̀. Ó wá ní arábìnrin Àkànkẹ́ yìí gangan ni definition of behind the successful of a man there must be a woman, and this is the woman, my partner in everything. She was a singer, chanter, dancer, and actress to the core. My supporter, my friend, my love, my everything. Ó fi mí sílẹ̀ ní ọdún 2000 ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2000. Ó sì dà gẹ́gẹ́ bí àná lójú mi. Kí Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ Àkànkẹ́, rest on Àkànkẹ́ mi. Báyìí ni gbajúgbajà òǹṣeré tíátà Rasak Ọláyíwọlá Ojopagogo ṣe ń ṣèrántí tó sì ń ṣèdárò ìyàwó àkọ́fẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó dáadáa, ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ. Ṣé ẹ tí gbàgbé? Tẹ́ ẹ bá ti gbàgbé, ẹ jẹ́ kí n sáré rán yín létí lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó Iyán Aládùkẹ́ àti Fúnkẹ́ Akíndélé tó ń jà rànyìnrànyìn káàkiri orí àgbàgbé. Eléyìí tí gist lover tó gbé wípé Iyán Aládùkẹ́ tó ń ṣe ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ó lọ ká Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀ mọ́ inú òtẹ́ẹ̀lì wọn ní ìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ní Ibrahim Chatta Village tó sì lu Fúnkẹ́ Akíndélé lálùbọ́mi tó sì tún bà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan olówó iyebíye jẹ́ nínú òtẹ́ẹ̀lì náà. Àti ẹ̀sùn kan wípé wọ́n ká igbá ọṣẹ ńlá, ìgbà ayé ni wọ́n tún bá lọ́wọ́ Iyán Aládùkẹ́ tó jẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀. Ẹ gbọ́, ṣé ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ń ṣoògùn? Ẹnu mi kọ́ ńlẹ́ ti gbọ́. Àlẹ́ẹ̀jì ni o, ẹ dákun ẹ ní sórí ibú gẹ́gẹ́ bí gist lover bó ti fi léde. Bọ̀ọ̀dá Fẹ́mi Adébáyọ̀ jagunjagun ti wá rí ààtì, ó ti fèsì sáhẹ́sọ ọ̀hún bí gbogbo èèyàn ti ń pé ṣé Fẹ́mi Adébáyọ̀ ò ní sọ̀rọ̀ ni, ṣé kò ní fèsì sí gbogbo ohun tí wọ́n ń sọ yìí ni. Fẹ́mi Adébáyọ̀ ti wá fi fídíò kan léde níbi tó ti ń kọrin olóògbé Alhaji Síkírù Àyìndé Barrister. Òun ló fi fèsì o. Níbẹ̀ ló ti ń kọ wípé ó ṣe mí
ará rẹ ló ń ṣe o kẹ́ni má ní ará àdúgbò tẹ́ ẹ bá rò pé ẹ̀ ń ṣe òun Fẹ́mi ọmọ Adébáyọ̀ ó ní ẹ̀ ṣe òun o ara yín ńlẹ̀ ń ṣe oníṣẹ́ rí i kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe àwọn gbọ́ yìí sọ yìí àwọn onísọkúsọ kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe sọ̀rọ̀ wọn tẹ́ fi tẹ́ wọn lọ́rùn o ó lágbára púpọ̀. Gbogbo àwọn èèyàn ni wọ́n ti wá ń béèrè lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé wípé kí ló rí lọ́bẹ̀ gan-an tó ìwàrú ọwọ́ bó ti kó àwọn adẹ́rìn pòṣénú papọ̀ sínú ilé ẹ̀ tí wọ́n sì ń dọ̀wẹ́kẹ̀ wípé ṣé ó ń fẹ́ kí wọ́n máa múnú ẹ̀dùn ni àbí bò ó ní gan-an wọ́n mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé ń dọ́gbọ́n pọ̀ nǹkan kan àtàwọn nǹkan kan papọ̀ kí ni Fúnkẹ́ Akíndélé ń pò papọ̀ pẹ̀lú àwọn adẹ́rìn pòṣónú bíi Kàmọ́ Stéètì Táǹwá àti Mọ́rílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wò nínú fídíò yìí ngangan lẹ́ẹ̀tì mọ bó ti ń lọ ó yá ẹ jẹ́ kí n já yín sí kẹ́ ẹ wo bó ti ń lọ. Oya báwo ló ṣe ṣùkú díẹ̀ fún díẹ̀. I love it. Oya wá kọ orin ẹ̀ fún kò yé. Say it in English. No, jẹ́ kó sọ Yorùbá ẹ̀. You are crying in the sauce. Oya kọ orin ẹ̀ fún bí ní láti mọ yẹn. Wait, go by. Papa, no. Tó bá ti padà ẹ ṣùpọ̀. Wọ́n fine, ẹ bá tó bá ti separate kò fine. But ẹ má bo ojú èèyàn. Pàbí 1, 2, 3, go. So. Láti sọ wọ́n kìkìrì orí ayẹlẹ́bẹ̀ẹ́. Do your style and big boy down. I said you break reaching my brother man. 1, 2, 3, jump! Yes! That enemy imagine no time. Go. Ẹ má gbàgbé ẹ máa bá ń click lórí subscribe button ẹ bá ń like ẹ bá ń share ẹ.